Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby. Ọ̀pọ̀ mojú sọ́lá wo lórúkọ o, ajé. Tọ́mọ ìdí àmì ọbẹ̀ yọ̀bọ̀ odò àti ọbẹ̀ níbi abọ́rẹ̀. Gbogbo yẹn ṣe ẹ̀gbọ́n ìgbàgbọ́ mi ní ìdúpẹ́ lọ́wọ́ yìí. Ààrẹ ẹ̀dá mi ló lè ṣàrẹ̀ ọ̀nà Kakanfò. Ààrẹ ẹ̀dá mi má jẹ́ ṣàrẹ̀ ọ̀nà Kakanfò. Àgbọ̀dé ìyọ̀bá gbogbo onílé, àgbọ̀dé ìyọ̀bá ìrẹ̀lẹ̀ àgbègbè. Àgbọ̀dé ìyọ̀bá gbogbo onílé, àgbọ̀dé ìyọ̀bá onílé àgbègbè. Ilé nǹkan wà pé ọba o, ọba láṣẹ. Ilé nǹkan wà pé ọba o, ọba láṣẹ. Àmọ́ ṣe tún ẹ̀rí ẹ̀ṣọ́ bá. Gbogbo ìgbà ni wọ́n gbàgbọ́dọ̀ yìí tó ń fún mi lówó. Ìyáàmọ̀ wọn fún mi lówó. Èmi wọn tó fún mi lówó. JP Abdulhadi Muhammad Agbani. Coronation tó ń bọ̀ ẹ máa retí mi lórílẹ̀. Láti gbọ́ tí wọ́n ti jọba ní òtí ìgbẹ́fẹ̀ wá kọrin rí. Lọ́nàgà ní ìwọ̀nà bọ́ọ̀ bá fún mi lówó kéde sí máa wá ọkọrin. Yọlá ooo. Oòduà. Torí pé ẹni bá ń rojú owó òye pè mí lélẹ́rẹ́ mọ́. Mo ti kígbe níwọ̀n mo mọ̀ wọ́n pé àgbàlagbà agbègbè yìí o. Kábíyèsí ọba onílé, kábíyèsí ọba onílé agbègbè. Ẹnà àlùjọ ní ẹ̀bá bá fẹ́ tó. Ẹ̀rù bàbá jírò owó náwó ọba. Bàbá jírò lórí àgbègbè. Ìmúlẹ̀ kan ní ìwádà òṣèṣèwò àbábà jírò. Ìmúlẹ̀ Ádámsì ní ìgbàni àbábà jírò ló ṣe. Èèyàn kan bọ́ bá jírò kò ṣe é. Àbọ̀ bá jírò ọ̀rọ̀ lójúdọ̀lá o. Ládàbà àwọn ọ̀dọ̀ èébú. Ẹ wo ìlú ti pọ̀ jórí lọ. Bóyá máa wọ́pọ̀ fi gbórin sókè ní abẹ́wá lóògbé ìyẹn ní ìlú gbọ́dọ̀ pọ̀ jórí lọ. Àwọn eléyìí bọ́ ṣe wà yìí. Ẹ bá rí nínú lẹ́sì. Ẹ má rò pé lè fi wọ́n sí àwọn gbógun Fúlàní ìbàdé. Àwọn eléyìí máa gbógun. Ìyẹn ní Yorùbá wà gbogbo ìgbé. Ebùdókà máa ṣòjóró owó tó kó wá ẹ̀kọ́ kú tó. Ọ̀rẹ́ mẹ́yẹ bóyá ọ̀rẹ́ mẹ́yẹ ọ̀rẹ́ ò fẹ́ràn. Ọ̀rẹ́ ò bá yàn ní káyé ẹ̀jẹ̀ fún ọ̀rẹ́. Èmi ò lọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi wá dàbí o. Ọ̀rẹ́ máa ṣẹ̀ṣẹ̀ jẹ́ ọ̀rẹ́. Èmi ò lọ̀rẹ́. Ọ̀rẹ́ máa ṣẹ̀ṣẹ̀ jẹ́ ọ̀rẹ́.
àti nọ́mbà ní gbogbo ọ̀sán onídọ́gbò ní ìgbàgbọ́ ọjọ́ba. Èmúdọ́láyé jọba ṣẹ́fíù tó ṣeré. Èmúdọ́láyé jọba ṣẹ́fíù tó ṣeré. Ẹ̀wọ̀n kábíyèsí olóríyé. Adékẹ́ lórí tí bàtà àpẹẹlẹ ṣe ẹ̀. Abúlé Akéwì àgbègbè yìí. Àpáàlú ní àgbègbè yìí. Ìlú bá mi lóye wọn. 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 Ìjà sì wà nínú owó ọba. Olúwa ìjà sì wà nínú owó ọba. Olúwa àdúrà wa ti gbà. Mo bẹ̀ ti gbẹ máa ṣe àgbà. Máa ṣe bí tí kò fà gbogbo jáde sí mi. Àdúrà ga ní ìtì ìgbàlẹ̀ lórí. Ìgbàgbà ni ó. Ìgbàgbà ni ó máa bọ̀ ọ̀rọ̀ ìgbọ́kùnrin o. Ilẹ̀ Yorùbá ń bí. Ìgbàgbà ni ó máa bọ̀ ọ̀rọ̀ ìgbọ́kùnrin o. Ẹgbẹ́ gbogbo Fúlàní ní ìjọba bẹ̀rù. Ìgbàgbà ni ó máa bọ̀ ọ̀rọ̀ ìgbọ́kùnrin o. Aṣíwájú wa. Ọ̀rọ̀ tí dáná Yorùbá sọ ìjọ tó ń lò sọ́kọ̀. Aṣíwájú wa èèyàn gidi ni. Aṣíwájú wa èèyàn gidi ni. Ọ̀rọ̀ tí dáná Yorùbá sọ ìjọ tó ń lò sọ́kọ̀. Ọkọ̀ méjì olóòrùn tààrà láyé ìwọ̀n wọn ni. Àtọ́gbẹ́dúlé, àtọ́gbẹ̀yìntì, àrọ́mọlógún, bàbá padà o. Ọ̀rọ̀ tó bá sọ gbogbo Yorùbá ló sọ. Aṣíwájú wa, èèyàn gidi. Ọ̀láyìn aṣíwájú wa, èèyàn gidi. Ọ̀rọ̀ tí dáná Yorùbá sọ kò tẹ̀sán tó ń sọ́kọ̀. Àlọ́ tó sì mọ́ta mi mọ́, ajé mọ́ wa lọ. Tó sì mọ́ta mi mọ́, ẹlùmù fàgẹ́rẹ́ mi. Tó sì mọ́ta mi mọ́, ọ̀yà ajé mọ́ wa lọ. Tó sì mọ́ta mi mọ́, ọ̀yà ajé mọ́ wa lọ. Tó sì mọ́ta mi mọ́, náwó ajé lo. Tó sì mọ́ta mi mọ́, náwó ajé lo. Tó sì mọ́ta mi mọ́, ọ̀nì tó sì mọ́ta mi mọ́, ẹ̀náwó ajé. Tó sì mọ́ta mi mọ́.
èèyàn kó sì má ta ẹ̀ mọ́. Náwó wá dé èèyàn kó sì má ta ẹ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ tẹ̀ náwó wá dé èèyàn kó sì má ta ẹ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ tẹ̀ náwó wá dé èèyàn kó sì má ta ẹ̀ mọ́. Náwó wá dé èèyàn kó sì má ta ẹ̀ mọ́. Òsì òní dàgbé èèyàn kó sì má ta ẹ̀ mọ́. Ọmọ alájẹ ni mi ò ré. Dákú balọ̀bọ̀ ayé òun mo ní sọ̀rọ̀ gbogbo pátápátá. Dálé lóyún òun lọ́fún sport lólórí gbogbo máa ṣe lúkù. Ọmọdé kò sí àjìnà ọ̀dọ́lẹ́kùn ajé ọmọ òṣèṣẹ́ sọ́lù. Táwa làwọn ṣẹ́bíù ní bàbá yẹn. Onídàkẹ́ fún ẹ̀yà ìwáyé. Wàrà jẹ́nà wàrà jẹ́lò. Ìwẹ̀ bá ara jẹ jẹun. Ọmọdé ní ìlú àdá. Ìpínlẹ̀ Pàrí lọ́mọdé dáná ìṣẹ̀lẹ̀. Only roti, only roti. We are not afraid of it. Aku, kosong kebahagia. Aku kosong kebahagia. Ọmọdé yìí kò ní ọmọdé yìí kò wọ̀ ní fàyàwó. Ọmọ kan ní ìwà àgbà. Ọmọ sọ̀rọ̀ ìdábọ̀nù kan èèyàn náà ti fọ́ ọ̀rọ̀. Ọmọdé yìí kò máa ṣe Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.